A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara tó ń rọ́kúnlé lọ́wọ́ àti mínísítà ìlú Àbújá Nyesom Wike, àwọn méjèèjì ni wọn kò kófìrí níbi ìsìn ìdúpẹ́ àná láti fi kí alákòóso ìpínlẹ̀ Rivers Vice Admiral Ibokete Ibas wípé ó dàbọ̀. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìsìn tí ó wáyé ní ìlú Port Harcourt, Ibas rọ gbogbo àwọn olóṣèlú tí ọ̀rọ̀ kàn kí wọ́n mú ìfẹ́ ìpínlẹ̀ lọ́kùnkúndùn ju ìfẹ́ ara wọn lọ. Ibas ṣàlàyé wípé wọ́n ti gbin èso fún ìlàjà, ṣùgbọ́n ó nílò kí wọ́n bu omi rin kí ó lè fi gbòǹgbò múlẹ̀. Ìpínlẹ̀ Rivers kò lẹ́mìí fàákájà mìíràn. Òṣèlú ò gbọdọ̀ jẹ́ àwáwí láti fi ba ìpínlẹ̀ jẹ́, bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ọba ni kò sí níbi ìsìn ìdúpẹ́. Àwọn permanent secretaries, alága ìjọba ìbílẹ̀, olórí àjọ ìjọba àti adarí àjọ aláàbò, gbogbo wọn ni wọ́n péjú pésẹ̀ síbi ìsìn ìdúpẹ́. Ibas ṣe ìrántí bí Ààrẹ Bọ́lá Tinubu ṣe yàn án gẹ́gẹ́ bí alákòóso ìpínlẹ̀ ní ọjọ́ 18 oṣù kẹta ọdún 2025 lẹ́yìn ìkéde ìlú òfararọ. Ìgbésẹ̀ yìí wáyé láàrin fàákájà ọ̀rọ̀ òṣèlú tó ń rúgbó bọ̀ àti bí àwọn adàlúrú ṣe ń ṣe ìkọlù sí ọ̀pá epo. Tinubu jáwé gbélé ẹ̀ fún Fubara, igbákejì rẹ̀ Ọ̀jọ̀gbọ́n Ngozi Odù àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ fún oṣù 6 tí yóò tẹnubẹ́po ní ọjọ́ 18 oṣù kẹsàn-án. Bákan náà ni Ibas rọ àwọn ọ̀dọ́ kí wọ́n jáwọ́ nínú rògbòdìyàn, darí agbára wọn sí ohun tí yóò mú ìdàgbàsókè àti ìlọsíwájú bá ìpínlẹ̀ nítorí ọjọ́ ọ̀la ìpínlẹ̀ dá lórí ìṣọ̀kan. Ó rọ àwọn àgbààgbà àti adarí ẹ̀sìn kí àwọn náà máa ṣe ìtọ́ni àti àdúrà fún ìrẹ́pọ̀ nítorí ibi tí ìfẹ́ bá wà ní àṣeyọrí ń wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti ní àwọn tí ń ṣiṣẹ́ láti ṣe àlékún ètò oúnjẹ fún 50 mílíọ̀nù akẹ́kọ̀ọ́ ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ọdún 2026. Alámòjútó àjọ NSIPA Dókítà Adérẹ̀mí Adébọ̀wálé ni ó ṣe àfihàn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn NAN ní ìlú Àbújá. Ó ní àwọn ṣiṣẹ́ láti ṣètò fún primary 1 títí dé ìkẹta, primary 4 títí dé ìkẹfà pẹ̀lú àwọn ọmọ tí wọn kò lọ ilé-ìwé out of school children tí wọ́n ń gbé ìgbésẹ̀ lé lórí láti padà sí ilé-ìwé. Fún ìdí èyí, títí ọdún 2026 ni àwọn ń ṣètò àti bọ́ 50 mílíọ̀nù akẹ́kọ̀ọ́ ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Nàìjíríà. Adébọ̀wálé ní owó oúnjẹ wọn wà láàrin náírà 500 sí náírà 1000 pẹ̀lú náírà. Ó yẹ kí ọmọ kan lè jẹ oúnjẹ tó ṣara lóore. Adébọ̀wálé fi kún un wípé àjọ yìí ń ṣe àmójútó iye owó pẹ̀lú àjọṣepọ̀ àwọn àgbẹ̀, oníṣòwò èrè oko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 27 oṣù karùn-ún ọdún 2025 ni ìjọba àpapọ̀ ṣe ìfilọ́lẹ̀ ètò fún oúnjẹ àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú èròǹgbà àti pèsè oúnjẹ fún 20 mílíọ̀nù àwọn akẹ́kọ̀ọ́ tí wọn kò lọ iléèwé títí ọdún 2026. Mínísítà àná fún ìgbáyégbádùn ará ìlú Ọ̀jọ̀gbọ́n Nentawe Yewada ni ó ṣe ìfilọ́lẹ̀ yìí kí ó tó wá di alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Agbámọ̀fin ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn Fẹ́mi Fálànà ti kérora lórí ìdí tí epo bẹtiró tó ń jáde láti iléeṣẹ́ ìfọpo Dangote ṣe gbọ̀pọ̀ ní ilẹ̀ Togo ju Nàìjíríà lọ. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò òṣèlú Channels ni Fálànà ti fi ẹ̀hónú rẹ̀ hàn bí ó ti rọ ìjọba àpapọ̀ kí wọ́n ṣe àgbéyẹ̀wò èròǹgbà wọn lórí ìdá 5 nínú ọgọ́rùn-ún 5% àlékún owó epo láti rí i dájú wípé ìyà ò lékún sí i fún ọmọ Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó nípasẹ̀ àjọ alámòjútó ààbò ti dẹ́kun iṣẹ́ ilé kíkọ́ tó ń lọ lọ́wọ́ ní ilé alájà 6 kan tí ó wà ní ojúlé 28 òpópónà Saka Tinubu ní Victoria Island látàrí wípé wọ́n tàpá sí òfin àṣẹ ilé kíkọ́ tí ó léwu fún ẹ̀mí àti dúkìá. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí ìròyìn jábọ̀ wípé àwọn olùgbé agbègbè tí wọ́n ti ń kọ́ ilé yìí ké gbàjarè lórí irúfẹ́ iṣẹ́ tí ó ń
ń lọ níbi ìkọ́lé tí ó ti ń dá ìjàmbá sílẹ̀ ní agbègbè ọkọ̀ àti àwọn tó ń fi ẹsẹ̀ rìn. Èyí ti mú kí igi máa jábọ́ sí ilé kejì tí ó ń ba ògiri ọgbà ilé, òrùlé, fèrèsé àti ọkọ̀ jẹ́. Pábánbárí ibẹ̀ ni ìbẹ̀rù kí igi má lọ já lé ènìyàn lórí tí ó lè yọrí sí ikú. Nínú àtẹ̀jáde àná láti ọ̀dọ̀ adarí àjọ alámòjútó ààbò ní ìpínlẹ̀ Èkó, Lánrè Mọ́jọ́lá, ni wọ́n ti ṣàlàyé wípé àwọn ti ṣe ìwádìí lórí ilé yìí, wọ́n sì ti fi ìwé àkíyèsí ránṣẹ́ sí agbaṣẹ́ṣe ṣùgbọ́n tí wọ́n dágunlá. Ìdí nìyí tí wọ́n fi ìwé àṣẹ mìíràn ránṣẹ́ wípé iṣẹ́ gbọ́dọ̀ dúró kí wọ́n sì yọjú sí ọ̀dọ̀ àjọ ìjọba láàrin wákàtí 48 ṣùgbọ́n tí wọ́n tún dágunlá. Àjọ yìí wà níbi ìwádìí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú onímọ̀ ẹ̀rọ kan, Ọ̀túnba Ayẹni, ni ó ti ṣàlàyé wípé iṣẹ́ ti parí níbi wọ́n ti ń kọ́lé lọ́wọ́. Mọ́jọ́lá ní gbogbo ìwé ẹ̀rí tí ó yẹ kí wọ́n gbà kí iṣẹ́ tó bẹ̀rẹ̀ ni wọ́n dágunlá sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn dókítà ní ìlú Àbújá ti fi ìkìlọ̀ léde àti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì aláìlópin látàrí bí mínísítà ìlú Àbújá Nyesom Wike ṣe kọ̀ àti dáhùn sí ìbéèrè wọn. Ìyanṣẹ́lódì yìí ni wọ́n gbà lérò àti bẹ̀rẹ̀ lónìí ọjọ́ Ajé, ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2025. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn lónìí ní ìlú Àbújá ni Dr. George Ebong ti ní ìpinnu wọn wáyé lẹ́yìn ìpàdé ẹgbẹ́ àná. Wọ́n ní àwọn kò ṣe ìyanṣẹ́lódì nítorí ẹnikẹ́ni ṣùgbọ́n tako bí ẹ̀ka ètò ìlera ṣe dìmẹ́rí ní ìlú Àbújá. Wọ́n ní ìjọba gbọ́dọ̀ bá gbogbo àìní wọn pàdé ní ti owó. Ìjọba FCTA kọ̀ àti gbọ́ ẹ̀bẹ̀ wọn. Ìdí nìyí tí wọ́n fi pinnu àti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lónìí títí ìjọba fi gba ọ̀rọ̀ wọn rò. Lára àwọn nǹkan tí wọ́n ń béèrè fún ni àìsan owó fún 26 nínú àwọn ọmọ ẹgbẹ́ wọn lẹ́yìn oṣù 7 tí wọ́n ti ń ní ìjíròrò, àìgbàyànsíṣẹ́ sí ìyọkúyọ owó nínú owó oṣù wọn àti àìsí ìgbéga lẹ́nu iṣẹ́ láti ọdún 2023. Ọ̀pọ̀ àwọn ilé ìwòsàn ni kò ní ẹ̀rọ tí wọ́n fi ń ṣe àyẹ̀wò X-ray. Iṣẹ́ ò dùn ṣe ní ọ̀pọ̀ àwọn ilé ìwòsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyanṣẹ́lódì aláìlópin yìí wáyé lẹ́yìn gbèdéke ọjọ́ 7 tí wọ́n fún ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Bí ìpínlẹ̀ Rivers ṣe ń gbáradì fún ìpadàbọ̀ gómìnà Siminalayi Fubara ní ọjọ́ 18 oṣù kẹsàn-án lẹ́yìn ìkéde pàjáwìrì emergency rule, alákòóso ìpínlẹ̀ Vice Admiral Ibokete Ibas ti gbè lẹ́yìn sáà rẹ̀ bí ó ti ní òun ṣe gbogbo ojúṣe tí ààrẹ Bọ́lá Tinubu gbé lé lọ́wọ́ láti mú kí àlàáfíà jọba ní ìpínlẹ̀. Ṣùgbọ́n àwọn ẹgbẹ́ alátakò ti ń pè fún ìwádìí lórí sáà Ibas, pàápàá jùlọ bí ó ti ṣe àmójútó ètò owó fún oṣù 6 ní ilé ìjọba. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ṣe àpèjúwe oṣù 6 Ibas ní ìfàkókòṣòfò. Wọ́n ní láti ìbẹ̀rẹ̀ ni kò ti lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin bí wọ́n ti ń béèrè fún ìwádìí. Ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party (NNPP) náà dá gbogbo oṣù 6 tí Ibas lò nù bí wọ́n ti ní òfò lásán ní gbogbo rẹ̀ já sí, wípé kò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin. Ẹgbẹ́ Labour náà gbẹ̀yìn, wọ́n bu ẹnu àtẹ́ lu ìkéde pàjáwìrì bí wọ́n ti ṣe ẹ̀sùn wípé wọ́n ṣe é láti fi dáàbò bo ìfẹ́ ààrẹ Tinubu àti mínísítà ìlú Àbújá Nyesom Wike yálà tí wọn ìbá fi dáàbò bo ará ìlú. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ṣe lòdì sí èyí bí wọ́n ti gbóríyìn fún Ibas lórí bí ó ti mú kí àlàáfíà jọba, ṣe ìgbélárugẹ ẹ̀tọ́ ará ìlú nígbà ìṣèjọba rẹ̀. APC gbóríyìn fún Ibas pàápàá jùlọ lórí ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tí ó mú kí ó ṣeé ṣe bí wọ́n ti ṣe àpèjúwe ìṣọwọ́darí rẹ̀ ní àlàáfíà yàtọ̀ sí ipò tí ìpínlẹ̀ wà tẹ́lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká alásè Hilda Baci ti fi ìdùnnú àti ìmoore rẹ̀ hàn sí àwọn olólùfẹ́ rẹ̀, Afẹ́nifẹ́re, alátìlẹ́yìn àti àwọn tí wọ́n kówó lé lórí fún àtìlẹ́yìn wọn láti ṣe àṣeyọrí pẹ̀lú ṣíṣe ìrẹsì jọ̀lọ́ọ̀fù tí ìkòkò rẹ̀ tóbi jù lágbàáyé. Ìgbésẹ̀ tí ó wáyé ní ilé ìtura Èkó Hotel and Suites ìpínlẹ̀ Èkó ni Baci ṣe àpèjúwe rẹ̀ ní ìjẹ́rìísí ìṣọ̀kan, ìfẹ́ àti ìgbàgbọ́. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ èrò ni ó
kóra jọ láti gan ní ìgbésẹ̀ tí ó fìtàn balẹ̀ bí tòun tìkọ rẹ̀ ṣe ṣiṣẹ́ kárakára láti ṣàṣeyọrí pẹ̀lú gbogbo ìpèníjà. Lára rẹ̀ ni ìkòkò rẹ̀ tí ó dà wó. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Bassey kọ sí wípé àtìlẹ́yìn ní agbára láti sọ àlá di àṣeyọrí. Ó ní ohun tí ó ṣẹlẹ̀ yìí kọjá àkọọ́lẹ̀. Ó jẹ́rìí sí ìfẹ́, ìṣọ̀kan àti ìgbàgbọ́. Èrò wá láti gbogbo ibi, ọ̀rẹ́, ojúlùmọ̀ àti ẹbí tí gbogbo wọn dúró tì í. Ikọ̀ rẹ̀ náà ṣiṣẹ́ wọn bí iṣẹ́ láti mú kí ohun tí kò ṣeé ṣe. Òun sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó ṣe àtìlẹ́yìn nípa ti ara, ẹ̀mí, owó, àtẹ́wọ́. Ó ní gbogbo wọn ni wọ́n jọ ní àkókò yìí. Kì í ṣe wípé ìgbìyànjú Bassey já gbangba nìkan, ó tún ṣe àfihàn orílẹ̀-èdè sí ipò ẹ̀yẹ lágbàáyé. Ìjọba àpapọ̀ náà gbóríyìn fún ìgbìyànjú rẹ̀ gẹ́gẹ́ bí àmì fún àṣeyọrí lágbàáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àgbà òṣèré ilẹ̀ Yorùbá Ṣẹ́gun Rẹ̀mí tí gbogbo ènìyàn mọ̀ sí Chief Kánran ti wọ káà ilẹ̀ sùn lẹ́yìn ikú rẹ̀ tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2025. Ọjọ́ Ẹtì ọjọ́ 12 oṣù kẹsàn-án ni wọ́n sin òṣèré ẹni 70 ọdún 70 sí ilé rẹ̀ tí ó wà ní Berkeley Estate, Abúlé Ẹ̀gbá, ìpínlẹ̀ Èkó. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò ṣe àfihàn ohun tí ó ṣe okùnfà ikú rẹ̀, ìpapòdà rẹ̀ ti dá ìkárísọ sílẹ̀ láàrin àwọn onítíátà. Bákan náà ni àwọn olólùfẹ́ rẹ̀ fi ìbánikẹ́dùn wọn hàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.